nígbà náà òkú jíǹde lọ́nu o àwọn afọ bẹ́ẹ̀ ni àwọn afọ́jú tán lè kò ló ń kà àwọn arọ tán dìde wọ́n pọ̀ jáǹtìrẹrẹ nígbà náà. torí àwọn ìjọ tá a wà ń gbà yẹn àwọn ìjọ gbóòkù lóye ni o wọn ò fọlọ́run láì kò sí ìdájọ́ tọ́lọ́run ló ṣe fún wọn á ṣe fún. ìyá bàbá mi jẹ́ ọ̀kan nínú àwọn alágbára ó dájọ́ tí ó sòkò ara rẹ̀ pé àwọn ó kú ọjọ́ báyìí làwọn ó sòkò ara àwọn káwọn tó kú àwọn ọ̀dẹ̀ jẹ òkú àwọn káwọn tó kú. wọ́n wá ṣe pàtí ẹ̀. ìgbà yẹn ṣòkòtò mẹ́ta ẹ̀wù mẹ́ta mo ní torí ń tán sọ fún wa ni pé Jésù ò ní pẹ́ dé ìgbà tí Jésù wàá pẹ́ sìn ló kálukú wá mọ̀ pé 36 cell ni mo sùn rí. 36 cell ni mo sùn rí. sẹ́ẹ̀lì kan ló ń jẹ́ bí ẹni àbẹ́ ń kà ní mímí méjì. bábára ẹ ṣe bàlẹ́ mi yíyá ni mo kàn lọ sọ fún àwọn ajú mi. ilé jẹ èmi ò rí lójú ayé òun gángan mo rí. ó ní. ìrírí ìṣòro mi ò tán tí n bá gbọ́ pé èèyàn níṣòro. ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí àkànṣe ètò fún wòlíì nì bàbá tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti jẹ àǹfààní tó pọ̀ látara wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ẹ máa jẹ àǹfààní pẹ̀lú bàbá tí ẹ ń wò lórí amóhùnmáwòrán yìí o ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn. ẹ ṣé olóòtú orúkọ mi ni wòlíì Reuben Àìkọrẹ. wòlíì Reuben Àìkọrẹ. Àìkọrẹ yẹn ìlú wo nìyẹn? ọmọ Mọdákẹ́kẹ́ ni mí ṣùgbọ́n bàbá mi bá a ṣe gbọ́ nínú ìtàn lẹ́nu wọn ìyá wọn ti dàgbà wọ bíi 60 years àwa lóyún wọn oyún yẹn wá dàbí oyún ẹ̀sìn ìyá kan wà wọ́n ń pè ní ìyá ẹlẹ́ran ní abúlé wa nígbà náà ìyá yẹn abúlé yín yẹn òkú ọmọ ni oko Mọdákẹ́kẹ́ ni wọ́n ti ń jọba nílùú náà báyìí so ìyá yẹn ló wá ní màmá ìyá bàbá mi wá lọ bá màmá yẹn pé ọ̀rẹ́ òun ti lóyún jẹ́ àṣẹ tí oyún yẹn fi wálẹ̀ ní ti ayé àtijọ́ ìgbà náà bóyá àgbo tàbí kan màmá yẹn wá ń fún un ní àgbo tó yún ìdàgbà nígbà oyún wá dàgbà tán tó wá bí dádì mi wọ́n wá ń pè dádì mi ní Àìkọrẹ Olúwa ìgbé àwa wá sọ̀tẹ̀ sí Àìkọrẹ ṣùgbọ́n orúkọ bàbá mi gangan ni Ọ̀dẹ́lẹ̀yẹ àwọn ọ̀fẹ́ kórúkọ bàbá tàwọn parẹ́ la ṣe ń jẹ́ Àìkọrẹ torí bàbá mi kò dàgbà púpọ̀ tó ikú wọn ò dẹ̀ rógolo ṣùgbọ́n àwa gbàgbọ́ pé orúkọ bàbá yẹn yóò tara wa jáde. ó dẹ̀ ń tì. bẹ́ẹ̀ni. Àìkọrẹ Olúwa. bẹ́ẹ̀ni. inú ìgbàgbọ́ la bí yín sí ni. inú ìgbàgbọ́ ni bọ̀tẹ̀ nínú níta bá ń lẹ̀ ìyá bàbá mi jẹ́ ọ̀kan nínú àwọn alágbára nígbà náà tí ń jagun Mọdákẹ́kẹ́ tí wọ́n bá fẹ́ jà Mọdákẹ́kẹ́ ní ayé àtijọ́ wọ́n wà níbẹ̀ ṣùgbọ́n bí àyẹ̀ sì jálágbára tó jẹ́ èèyàn pàtàkì tó ẹ mọ̀ ẹni tó sòkò àrè ò tó kú ẹ tún mọ̀ pàlágbára ni ó dájọ́ tí ó sòkò àrè ó dájọ́ bóun fẹ́ kúnjọ́ báyìí ìyá bàbá mi wọ́n dájọ́ pé àwọn fẹ́ ṣòwò. wọ́n pẹ́ àwọn ó kú ọjọ́ báyìí làwọn ó sòkò ara àwọn káwọn tó kú àwọn ọ̀dẹ̀ jẹ òkú àwọn káwọn tó kú. wọ́n wá ṣe pàtí ẹ̀. wọ́n pa àwọn èèyàn ìjọ lábúlé. pàtí kí ló wá láwọn ṣe. wọ́n láwọn sòkò ara àwọn páwọn máa kú lọ́jọ́ náà wọ́n kéde káàkiri abúlé wa gbà náà. so and then nígbà yẹn ni wọ́n sòkò ara wọn nígbà tó dẹ̀ dìrọ̀lẹ́ wọ́n á bá wọn kú mọ́ ẹ̀kú mọ́ ni mọ̀mọ́ ní ká máa lọ àwa sùn lè dáàdì mi lẹ́sẹ̀ àwa kú. And then definitely bàbá fẹ́ sọ á sọ pé ilé olóògùn náà ni ilé tí wọ́n bí a sí ilé àwọn alágbára bọ́ tí ẹ mọ̀ pé ńgbà míì níbi a bá yà sí òní ó ṣòdiwọ̀n irú agbára tá a lò tó ń bí àwa yà sí ilé òun làwa ń ṣe. ilé àwọn akọni láti jáde wá. ilé akọni bẹ́ẹ̀ ni ilé akọni láti jáde wá so but ṣe mọ̀ pé kò sí bí akọni ó ṣe kú tá à ní tún bí akọni mi tó máa jáde láti inú ilé yẹn ṣùgbọ́n bí akọni bá gbà lọ níbẹ̀ náà ni ó ti máa rí ògo ntọ́lọ́ ń dá mọ́ lò níbi àwọn aṣọ bí aṣáńgbélíkà from there a lọ sí èsì aṣá ń lọ káàkiri ṣùgbọ́n bá a ṣe ń lọ káàkiri náà ṣe mọ̀ pé tógun bá pọ̀ èèyàn sáré kiri and then ọ̀tá dúpẹ́ pé
Ọlọ́run pàpàjì ọjà sọpẹ́ ṣùgbọ́n bàbá mi ó ṣe wàhálà kò jèrè ẹ̀ kékeré táwa tí wàá wà lásán pé ó kọ bàbá yìí láàmú jẹ́ o làṣẹ ń já ẹ̀kọ́ rẹ̀ so látìgbà tí mo ti ń dórúkọ yẹn bóyá àwọn kan ní ìbò náà pè mí pé ẹnìkan náà pè mí bí èèyàn méjì pé ó náà ń já ẹ̀kọ́ rẹ̀ ọ̀tẹ̀ mo ka primary school wọ́n pè ní òkú ọmọ ní primary school lẹ́yìn tí mo kó primary school ó wù mí kí n lọ sí secondary school tàbí kí n lọ sí university but ayé rẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ilé àwọn tí wọ́n tọ́kàn wà lójú kan ibẹ̀ mo ti jáde tí ò ṣe agbára kò sówó kò sí kan ibẹ̀ mo ti jáde wá but lẹ́yìn tí mo kúrò ní primary school mo lọ kọ́ṣẹ́ ìgbà tí mo kọ́ṣẹ́ mechanic ọdún 7 mo lò ń bẹ̀ tí mo fi kọ́ṣẹ́ yẹn lẹ́yìn tí mo kọ́ṣẹ́ tán ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù mi but ọdún tí mo bẹ̀rẹ̀ mi wá tà dáadáa owó yẹn ò tó mi jẹ mo wá padà sàbúlé wa ló kú ọmọ nìpín kí n lọ dáko díẹ̀ tí n bá dẹ̀ gbin ẹ̀gẹ́ tí mo gbin gbogbo àwọn nǹkan tá a máa ń gbìn gbà yẹn ìgbàdo àǹkó màá ráàyè rówó kó jáde owó yẹn ni mo wá lọ pé kí n lọ ṣe sí àgbẹ̀ ni mo ṣe ìbápàdé àwọn missionary wọ́n wá láti Iléṣà à ń pè church yẹn ní Holy Ghost Revival Mission ibẹ̀ mo kọ́kọ́ ti ní ìgbàlà pé èèyàn kọ́ preach ìgbàlà síyàn gẹ́gẹ́ bí ọmọ tí ó lógo ṣùgbọ́n táyé ń yọ lẹ́nu táyé ò fẹ́ kó rògo lò táyé ní lára táyé ń pọ́n lójú táyé ń sọ pé àáwò bàbá rí orí lò ìwọ náà ò ní rí lò mo bẹ̀rẹ̀ sí ń sáná ní aráká a bẹ̀rẹ̀ sí Olúwa but adájọ́ méje lẹ̀ lẹ́yìn ìjọ méje tá a dálẹ̀ because kò pẹ́ láàrin oṣù mẹ́ta tó fi mi ṣe olùṣọ́ àgùntàn so kò pẹ́ sígbà yẹn so olùṣọ́ àgùntàn wọ́n fi mi ṣe ló kú ọmọ ni àtòkú ọmọ ni mo ti mú ìjọ wá sí Mọ̀dákẹ́kẹ́ à ń pe church yẹn ní Holy Ghost Revival Mission bàbá ajé ìgbé ní Iléṣà ìjọ yẹn mọ àgbà náà so from there ìyẹn la wá sàǹbá ká létà ní wàhálà dé wọ́n fẹ̀sùn kàn mí ní o ẹ̀sùn náà fi kàn mí wípé ìgbà tí mo fẹ́ yàn mo yàn lẹ́dkọ́tà ẹni tí mo yàn gbà yẹn wọ́n ń pè ní Ògúnṣọ́ Àtáyọ̀ lórúkọ ẹ̀ ọmọ eré Èkìtì yẹn ni ìgbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mọ̀ kọ́ṣípù tá a máa ń ṣe ń gbà yẹn kọ́ṣípù pé lè dá obìnrin bá jókòó ẹnì kẹta gbọ́dọ̀ wà ń bẹ̀ dẹ̀ gbọ́dọ̀ wàrà yín lọ ilé kọ́ṣípù yẹn la ń ṣe kọ́ṣípù lábẹ́rẹ̀ ni àwọn tí mo èmi náà ṣàṣìṣe díẹ̀ because àwọn yẹn lọ kàwé tán bá ti ka grade 2 tán bá ti ní iṣẹ́ Olúwa wà wọn mo bá ń kọ́ ọjọ́ àtobìnrin àtọkùnrin because mo ní pásọ̀ méje mo náà missionary lábẹ́ nígbà náà mi gba 1,000 wọ́n gba 1,500 owó gbàmọ́bìnrin náà wọ́n ń pè lówó oṣù owó gbàmọ́bìnrin so but Ọlọ́run tètè dá mi lóhùn ìyá ń tètè ń ṣe ẹ̀ lọ́ọ̀ mi ògo Ọlọ́run farahàn èmi ò kì í débi owó yẹn èmi mo wá ń san gbogbo àwọn pásọ̀ yẹn but nígbà mo wá fẹ́ yàn mi ìwà yàn kankan láàrin wọn ibẹ̀ ni wọ́n ti gbẹ́sùn dìde pé mo ti ní pé mo fọwọ́ kà wọ́n lára wọ́n ní bá wọn ní nǹkan kan o so ẹ̀sùn mo fọwọ́ kà wọ́n lára yẹn la bá lọ pàgọ́ tá a máa ń ṣe ẹ̀ẹ̀mejì lọ́dún a máa ń ṣe December àti àjínde so tí December ló dáa pọ̀ bọ́ sígbà yẹn mo ń sọ̀rọ̀ bí ó ti lé lógún ọdún ọ̀rọ̀ tí mò ń sọ yìí bóyá 20-something years so mo bẹ̀ wá ń bẹ̀ wọ́n bá ní èmi ò mọ̀ pọ́n tí wọ́n á fẹ̀sùn kàn mí bí dé headquarter ní headquarter àwọn àpàgọ́ wọ́n wá preach lórí ẹ̀ṣẹ̀ tèmi dẹ̀ dá ni pé àfẹ́ náà tèmi ní full time ọba wọ́n á ní èmi ó ṣe full time ìwọ ó ṣe full time kò ní pé wa agbóhùn tó máa ń léwe èmi ò kàwé now ìwọ kàwé mo wá bá lọ wáṣẹ́ sí General Hospital nílé Ifẹ̀ pé kọ́ mọ́ ṣiṣẹ́ Olúwa mọ́ because àwọn òbí ẹ̀ náà ti kọ́ nítorí iṣẹ́ Olúwa èmi dẹ̀ rí iṣẹ́ Olúwa yẹn dùn ṣe fún mi nígbà náà òkú jíǹde lọ́mi o àwọn bẹ́ẹ̀ ni àwọn afọ́jú ríran àwọn òkú jíǹde ẹyọ kan àwọn afọ́jú tó ríran kò ló ń kà àwọn arọ tán dìde wọ́n pọ̀ jáǹtìrẹrẹ nígbà náà pẹ̀lú agbára bẹ́ẹ̀ agbára Ọlọ́run because ọ̀dọ́ la wa ìgbà yẹn ṣòkòtò mẹ́ta ẹ̀wù mẹ́ta mo ní torí n tán sọ fún wa ni pé Jésù ò ní pẹ́ dé ká má kó nǹkan kan ayé jọ
ìgbà tí Jésù wá pẹ́ńsìn ló kálukú wá mọ̀ pé nǹkan sọ fáńgbà yẹn á fìyà jẹra wo bí ó pa wá ni because àwọn adarí tán kó àgbà náà àwọn náà ń sìn àwọn náà ti ní nǹkan torí ìgbà náà òde ní mọ́tò méjì ìkan gan ò ní mì torí àmọ̀gbà tí Jésù léde a ti bìlí pé aṣòdì Kristi ló máa dé bí olè lóru bẹ́ẹ̀ ni so gbogbo ẹrù tí mo ní nǹkan kò sí nǹkan tá a ní ẹrù méjì bá a ṣe ń ṣe lọ nìyẹn so nígbà tí wọ́n á mú ẹ̀sùn yẹn wá wọ́n á fẹ̀sùn yẹn kàn mí wọ́n á preach lórí ọ̀run àpáàdì àmọ́ ìnáwó ni torí pé ọmọ tí mo mú ẹni tí mi fẹ́ láfẹ̀sọ́nà ìgbà náà ìyẹn Ògúnṣọ́ Àtáyọ̀ tí mo sọ fún un pé arábìnrin wa lọ ṣiṣẹ́ wọ́n bí mi lẹ́dkọ́tà pé bóò ló sọ̀rọ̀ ẹ ṣe jẹ́ mo ní mọ̀ kankan pẹ́ o ẹ̀rù ni o ẹ̀rù ń bà mí ni mo wà ní ẹ̀rù pé torí àwọn ìjọ tá a wà ń gbà yẹn àwọn ìjọ bóòkù bóyè ni o ìjọ tó yẹ pé bí ẹni pé wọ́n ń ṣèdájọ́ ọ̀nà ń bọ̀ lọ ń ṣèdájọ́ wọn ò fọlọ́run láì kó sí ìdájọ́ tọ́lọ́run ò lè ṣe fún wọn á ṣe fún so ìbẹ̀rù mo fi sọ pé mi ì mọ̀ ń pẹ́ èmi ò dẹ̀ mú lọ because ògo ti farahàn ní Mọdákẹ́kẹ́ ó ti farahàn fẹ́ bí mo dẹ̀ ti mú débẹ̀ wọ́n fẹ́ gbà àwọn èèyàn gbà yẹn wọ́n dẹ̀ gbà síbi iṣẹ́ so bọ́n ṣe gba ibi iṣẹ́ mo wá jẹ́wọ́ yẹn pé mo purọ́ sínú ìwé ọmọ fáwọn yẹn ìwé ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ la mọ̀ ń pè mo wá ní mo purọ́ àṣé àwọn obìnrin méjì tí lọ́ọ́ fẹ̀sùn kàn mí nínú mẹ́ta tó wà pẹ̀lú mi gbà náà ẹ̀sùn tó fi kàn mí yẹn ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn wọ́n sì líǹkì ẹ̀ mọ́ nítorí wà lẹ́nu the next thing wọ́n kàn pé wọ́n ni so ìkànnì rọ́nà ń pa wọ́n ń pè lédi yẹn ń karo àwọn méjì yòókù sọ pé òótọ́ ni ní wà mistake wà ní ọ̀rọ̀ tèmi náà kí nìdí tí ìjọ kàwé nígbà láwọn fẹ́ sí Olúwa ọyẹ ń jọ lọ sí kán lọ sẹ́ńbò míì tàbí kán lọ kàwé wọn kí n fọ́n mọ̀ràn ìtara pé Jésù ò ní pẹ́ dímọ́ bẹ́ẹ̀ náà sì bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ ìnáwó á bẹ̀rẹ̀ so wọ́n ti wá rò pé tí mo bá fẹ́ kan ní àwọn ọmọ gbádùn because ìgbà yẹn ni mo tún bẹ̀rẹ̀ sí ní ìrírí láti ìgbà tí mo ti dénú ayé ni mo ní ìpèníjà tó pọ̀ ṣùgbọ́n àánú kì í jẹ́ kí ìpèníjà kó lè sọ mí dèrò ẹ̀wọ̀n because mo sùn 36 cell ni mo sùn rí 36 cell ni mo sùn rí lórí gbèsè jíjẹ 36 cell ni mo sùn rí ṣùgbọ́n ẹdún náà kò yé mi o sẹ́ẹ̀lì kan ló ń jẹ́ bí ẹni àbẹ́ ń kà ní mí ní méjì. mo kà lẹ́yọ kọ̀ọ̀kan tó yẹ pé 36. ṣe rí nígbà tí mò ń sùn 36 cell kì í ṣe ìfẹ́ náà mi gbèsè mo máa ń jẹ bọ̀ kì í ṣe ìfẹ́ náà mi bí oṣù wa jẹ́ ìfẹ́ náà mi yẹn ogun ayé fẹ́ pa mí run wọ́n fẹ́ pa mí tòkòtòbọ̀ tọ́lọ́run ó dó tì mí ṣé mọ̀ pé ẹlòmíì sẹ́ẹ̀lì kan ní ọ̀lọ́ tí ó ti bẹ̀rẹ̀ wọn tí ò ní padà dé mọ́ ṣùgbọ́n the court ẹnìkan ṣàdébí aláàánú kí ló fa sẹ́ẹ̀lì fún mi bí mo ṣe kó ní iṣẹ́ Olúwa nìyẹn mo lọ bá ń pé ẹ jọ iṣẹ́ Olúwa yìí tí mo ń ṣe yìí ó wù mí kí n máa ṣe lọ mo ti sáàfù báwí yín ìbáwí tí mo dẹ̀ sáàfù ni pé oṣù mẹ́fà náà fi bá mi wí lórí pé mo fọ́ ọkùnrin oṣù mẹ́fà tí mo fi bàbá wí yẹn wàhálà tí mo á níjù ni pé ìgbọ́n fi mí lẹ̀ tán wọ́n wá ní kò sọ́nà fún mọ́ ẹ dá ń padà sàbúlé tẹ́ ti rí mi ṣé pé mo mú gbàjọ lọ káàkiri ọ̀rẹ́ mo mú lọ ọ̀rẹ́ mo mú lọ gbọ̀ngàn ọdún ẹ dá ń padà lọ sí oko wọn ní no way tó sọ fún mi yẹn ìgbà mo ti wá mo ti mọ̀ pé mo ti wọ̀ ọ́ mo wá lọ dáná sáàlì jáde ni mo ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ lọ ẹni tó lọ ń fẹ́ lò ẹni tó ti dájọ́ méje lẹ̀ ẹni tó ti preach for many people ọlọ́run wa ní rọ́ mi nígbà fún ọ because ìgbà tó ti dènà mi èmi náà mo fẹ́ wá way out mi tí mo ń wá ìmọ̀ fún wa bọ́ọ̀lù gbèsè láti kan débi kan fìkan yí kan and then ìgbà gbèsè wọn wá tí wọn ń bọ̀ wá tó stage kan gbèsè wọn á pọ̀ nínú gbèsè yẹn ni mo ti last dent tí mo forí gbálẹ̀ ìforígbálẹ̀ mi yẹn mo ní mẹ́ńtà fún odidi oṣù 6 mẹ́ńtà because wọ́n gbé mi lọ sí 7 hospital wọ́n ní kán lọ fẹsẹ̀ ilé tọ́ wípé wọ́n ti tọ́jú mi oṣù 6 mo lò bẹ́ẹ̀ pé wọ́n ti tọ́jú mi pé àwọn ọmọ táwọn lè ṣe mọ́ àwọn aṣọ ìyá mi wá ní ṣèèṣì lóhùn ẹsẹ̀ ilé wò lẹ́yìn tọ́ so wọ́n wá ta gbogbo tí mo nílẹ̀ ọkọ̀ kan ìgbà tán tà tán nínú tó wá mú gbèsè wá gangan ni pé ìgbà mo forí sọ̀rọ̀ mi ọmọ tí mo ń ṣe mọ́ àwọn ọmọ sí tí mo ta làwọn ìpọ́n ti gbé sá lọ ẹni tó kó 20,000 lẹ̀ ọ padà wá pé òun fẹ́ gba machine lọ mọ̀mọ́ mi ò dákan mọ̀
àbúrò mi ọ̀kẹ́ tí ẹ̀ rí yẹn rò bí ń ṣe survive bí ń ṣe níyàwó rẹ̀ gbé náà wà tà so bí mọ́mí mi ṣe ń gbé machine fún mi so wọ́n ṣe ń gbé fún ẹ nínú ẹ̀ lọ́ọ̀yà kan wá gbé mi lọ́ọ̀yà kan bá ta mọ́tò wọ́n ń pẹ́ nìkan ní Joel èmi ẹjọ́ jáde primary school ni bọ̀tọ́dá ká mọ̀ ṣe rí gbogbo ẹ̀yin tí ogun bá jà ogun ọ̀tàn láyé yìí o gbogbo ẹ̀yin tó ń lé ọmọ yín kiri torí ògo ni o torí ẹ̀ gbà mí táwọn èèyàn bá rí mi tán bá rí mi àwọn mímọ́ ń jowú mi màá wá rò pé sẹ́lẹ̀ láti mo là kọjá because kí ìgbàdo tó jiná ẹ máa ṣe ẹ̀wà tó jiná ẹ máa ṣe àwọn ráìsì kan wà tọ́ni ráìsì alákọ̀wé ni òun ló wọ́n jù tẹ́ ẹ bá gbé orí gáàsì kò ní pẹ́ tán ó máa ń le kankan ni now bọ̀ kò ń yá àwọn èèyàn bọ̀ bá jiná tán náà máa ń wò and then màá wá sọ pé ní tí mo là kọjá ẹni tó là kọjá kò pọ̀ bàbá mi ò là kọjá ìyá mi títú ikú ó dàgbò tó kò là kọjá nínú wàhálà yẹn bó ṣe wá ń gbé machine tó ń gbé machine lé tó ń gbé lé gbogbo machine mọ̀ ń tàjì tán nígbà náà àti Sunday Igboho àti gbogbo ọ̀báǹdè láwa Sunday Igboho bẹ́ẹ̀ ni gbogbo àmọ́ ta mọ́tò yẹn Sunday Igboho sì wà lọ́bàǹdè ìmọ̀dáké alàgbà ni wọ́n ń pè mí bẹ́ẹ̀ ni alàgbà ni wọ́n ń pè mí tó gbogbo wa bìkan làjọ wà bọ́tí tó wá wà ń bẹ̀ ni pé wàhálà tí wọ́n á là kọjá ìmọ̀ rí pé wọ́n fẹ́ gbẹ̀mí mi ẹ̀mí tó fẹ́ gbà yẹn mo fún wa rò pé mo bá sá mo kọ́kọ́ sá lọ Ilé-Ifẹ̀ from Ilé-Ifẹ̀ mo sá lọ Òṣogbo from Òṣogbo mo sá wá s'Èkó from Èkó mo sá lọ Togo ọ̀nà tí mo gbé lẹ́kọ̀ọ́ tó mẹ́jọ because ìyá mi ti sùn àtìmọ́lé ó ti sú àbúrò mi sùn àtìmọ́lé àná mi sùn pàǹtí ẹ̀gbọ́n mi náà gbé lọ pàǹtí torí gbèsè náà ni o bọ̀ ṣé wá rí ìlàkọjá èèyàn ìṣòpin èèyàn o gbogbo ẹ̀yin olùwò ètò ìkí ìṣòpin èèyàn o ẹ tẹra mọ́ o ìyá mi sáré nítorí mi ìgbọ̀ wáyé ló ti sú mi ó ní Olúbísí ni wọ́n ń pè mí Olúbísí ó ní mo ti dàgbà ó lérè òun mo fẹ́ sáwọn báyìí ó ní mo dẹ̀ gbìyànjú lórí èmi nìkan ló jìyà lé lórí jù nínú ọmọ tó bí ṣùgbọ́n a dúpẹ́ pé àwa la mógo wọnú ìdílé wa èmi lọ́lọ́run lò ṣé wá rí tuntun wá sẹ́yìn ni pé gbogbo tí mo wá ń là kọjá mo sì ń là kọjá yẹn mi ò nírètí pé ń para mi mi ò ronú kú o mi ò rògùn láyé mi àyè kú bò ó ẹ̀yin tẹ́ ẹ̀ ronú kú ẹ̀bọ́n lọ́wọ́ ọ̀gùn kú o ikú ò ní páyín ń tẹ́ ẹ̀ là kọjá ọ̀tán tá a bá ìgbàwó lé wa pàdé ogun yẹn ni mo ń pẹ́ mo wá sọ fọ́lọ́run nígbà Ọlọ́run wá sọ fún mi pé mo tún wá ń borí gbálẹ̀ ká mo sàṣà wá bàdàn ní tí ọ̀jẹ̀ padà Èkó ni pé mo láìkì Èkó bọ́tí mi láìkì Èkó mọ́ o kí ló tẹ̀ láìkì mo láìkì ìlú Èbò n láìkì ìlú Èbò mọ́ gbogbo bẹ̀rẹ̀ ní gbẹ́bẹ̀ mọ́ àwọn èèyàn ti pè mí ní Èbò pé kí n wá wọn ti organize mo ní mi ò wá ẹ ṣáà nígbà àdúrà mi ń gbà èmi rí lọ lórí fóònù mo sọ́nà lórí fóònù. àwọn tó ń wò wá báyìí wọ́n fẹ́. mo sọ́nà lórí fóònù tó bá ti ń pe nọ́mbà mi ń sọ́nà fún lórí fóònù. kò síbi tán lè wà. kò sí bẹ́ẹ̀ lè wà ìṣẹ́jú kan nídẹ̀ kò ní tó ìṣẹ́jú kan tó fi rẹ̀ sí wọn because ẹni gbòǹgbò ogun tí ń jáyàn òun gangan lágbára ogun tí ń jáyàn wọ́n kì í yá àwọn èèyàn ẹlòmíì lè sọ pé dáadé ogun mẹ́wàá mo ní kíní kan ló gbé dúró ẹ̀ka lásán lógún yẹn tá a bá ti débi gbòǹgbò tá a bá ti gé tá a wú gbogbo ẹ̀ka yẹn ó gbéra nù ẹ̀ka ogun yẹn yóò gbéra nù tó bá dẹ̀ ti gbẹ ogun ọ̀sẹ̀ wọ́n á sọ fọlọ́run nígbà tó lọ́run wá fẹ́ bẹ̀rẹ̀ ilé ẹ wá mọ̀ bó ṣe jẹ́ ìyá mi ti sáré ká ṣe níta mo wá ní wẹ́ mo wá sáwá bàdàn mo ti fi gbogbo àwọn àtẹ́bàbà mẹ́rin ìgbà náà ó ti bọ́ rọ̀rìn ń tọ́jú ẹ̀ torí láti kékeré ni mo ti láwọ́ ìyá mi sọ wípé tó ń bá so oúnjẹ tán ní àìní ẹ̀bà tá a jẹ lálẹ́ ń tún lọ pé gbogbo àwọn ará àdúgbò bóyá mi ti so oúnjẹ wá jẹ ó wá sọ̀rọ̀ kan fún mi kó tó kú ọ̀dọ̀ mi ló kú sí ó ní ní tí mò ń ṣe ní tẹ̀síwájú ó náà mọ̀ fi bí sú mi ó ní mọ̀ máa ẹ̀ ṣùgbọ́n ṣé wá rí bí ogun yẹn ṣe ń gbà mí ká tó wá gbà mí wá bàdàn Ìbàdàn mo lọ Sẹ̀lẹ̀ nítorí pé ogun ń jà mí mo fẹ́ bọ́ mi ò lọ mo fẹ́ sí lọ́wọ́ dípà ni mo wá padà sí nígbà mo kò lè Lagos mo á di mẹ́mbà dípà so nígbà mo lọ́sẹ̀ tí mo rí pé ogun ọ̀sẹ̀ kí ni mo kàn tiẹ̀ sí mo lọ́sẹ̀ lẹ́ẹ̀kan lápẹ́tẹ́ yìí nígbà mo dẹ̀ débẹ̀ bàbá yìí dẹ̀ tẹ́wọ́ gbà mí nígbà ogun dé lọ́ba ni ọba tẹ́wọ́ gbà mọ́ àwọn yẹn kàn wá rìpọ́tù mi ṣọ́ọ̀ṣì ni now ìgbà mo wá gbogbo ọ̀sẹ̀ mo wá tún padà sí dípà because àwọn dípà máa ń dúró tìyàn bọ̀tí ń bí ẹ bá ń lọ àwọn kan máa ń sọ pé dádì à ẹ gúdù ju ká ẹ wà ní Sẹ́lẹ̀ lọ ẹ máa lọ dípà
ẹ má tún jẹ́ ń lọ bí wọ́n wà tí àti ń jẹ mí àwọn kan rí tí wọ́n ṣe ń bẹ bọ̀tọ̀ Ọlọ́run rìn mí bẹ́ẹ̀ because gbogbo àmọ́ abẹ́nà mọ́ jẹ gbèsè nígbà máa lórí mọ́ jẹ gbèsè nígbà mọ́ dẹ̀ débi Ọlọ́run pè mí sí ọgbọ́n gbèsè tán ìgbé mọ̀ ń sọ́ọ̀fù problem gbèsè fáwọn yẹn now bí mo ṣe dé dípàjọ́ náà Ọlọ́run kàn mọ́kàn lọ Bible study ni pásọ kún preach lórí agbára ẹ̀mí yẹn kàn balẹ̀ mi wíwo tí ń jáde báyìí mo wá wo tí jáde mọ́kàn lọ sọ̀fà torí mi ti kò ń tẹ̀lẹ̀ ogun ti lé mi lọ nígbà tí mo rí pọ́n eléyìí tí wọ́n tún yàtọ̀ ọ̀rọ̀ wọn yìí wọn wà kíá ní wà láti fi sádànù wọn ìṣòro wọn ní sẹ́mọ̀ bí kẹ́ wà kíá nígbà ẹni tó ti ń ṣe fún mi rí tógun bá ti dé ẹja ṣùgbẹ́ ní àwọn ọdún púpọ̀ sẹ́yìn ẹnìkan wà ní Amẹ́ríkà wọn ń fún mi ní owó mo gbàdúrà fún ọ̀nà láfún wọn àmọ́ fún mi lọ́wọ́ ọmọ tọ́jú mi ọ wá ní ìṣù ilé ló pè mo ní kó sẹ́ǹdì dọ́là kan jẹ sí mi mo sí gbogbo tó fún mi mo sẹ́ǹdì padà sí bẹ́ẹ̀ ni Ọlọ́run kẹ́ mi Ọlọ́run ràn mí lọ́wọ́ Ọlọ́run ti tì mí lẹ́yìn ẹ wá sẹ́ǹdì ẹ̀ sí mo sẹ́ǹdì ẹ̀ sí ọwọ́ àwọ̀ embarrass ó ní sí mo bó ìyá ni mo lówó tó fún mi ni mo dá padà fún ẹ ṣe ní bọ̀ padà dìde mọ́tò 5 ló nìkan fún mi kí ló dẹ̀ ṣẹlẹ̀ sí ni pé ọ̀dà pé ọmọ ra mọ́tò akọ wa ọ̀tọ̀ ń bí ọyàn kó mọ́tò lọ nǹkan kan sá dọwọ́rú pẹ̀lú ẹ̀ ọwọ́ now ẹni tí ń ṣe oore fún yàn ní tí mo sọ níbẹ̀ ni pé àwọn olùsọ̀tún mo bá pàdé ṣẹlẹ̀ yẹn oore ni mo ṣèmi náà sọ̀rọ̀ fún ìgbà mo dìde ńgbà ọkàn pé kán dá padà wọ́n change mọ́ mi lọ́wọ́ ni. bọ́tù bó ṣe rí nù ó wá ní ṣe pé mo lè dúró tí n bá inú ẹ̀ wá dùn ó wá tọ́jú mi lónìí ó ti pa ó láyé alánùmọ́lẹ̀ lónìí kò lè mọ́ pè mí dáàdì ṣe wà kí lẹ jẹ kí lẹ mú àmọ́ ni mo wá òkè now kí mo wá fà jáde ni pé gbàgbára ẹ ṣe balẹ̀ mi yíyá ni mo kàn lọ sọ fún àwọn àjò mi ilé jẹ èmi ò rí lójú ayé òun gángan mo rí ẹ̀mí ti balẹ̀ mi nípa ọ̀sọ́fà mo rí nígbà mo jáde ó ní ọ̀rẹ́ mi mo fẹ́ lú ẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi mo fẹ́ lú ẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ bọ́kàn ní ta ni ẹ mọ̀ èmi ti kó ìra wọn ẹ mọ̀ àwọn gbà mo ti kó mi ò ti kí lọ́kàn bẹ́ẹ̀ lọ́wọ́ ti ṣẹlẹ̀ àwọn tó ń wà kíárín bọ̀ tí mo ti wà kíárín fún mi ogun mi ọ̀sẹ̀ wọ́n máa ń lọ ń gbà mí station wọ́n á fún mi lówó tí mi náà àìjẹun bọ̀ tí tógun ọ̀sẹ̀ ogun ọ̀sẹ̀ mo kàn ń bọ́ ní ogun rí kò sí ọgbà sọ́jà tó wà ń bàdàn tí wọ́n gbé mi lọ rí nígbà tó bá lọ ọlọ́pàá tán lọ civil defence tó bá sún wọn náà bá yí sí sọ́jà ọdún kan wà tí sọ́jà wa gbé mi lẹ́kọ̀ọ́ bó ṣe gbé mi báyìí tí mo wọnú mọ́tò ó ní ìyá mi yá ó ní kí n sí ara mi mo ṣe gbogbo ẹ̀ ó wá sọ fẹ́ ni ẹ pé kò sí nǹkan kan lára ẹ ẹni ẹ̀mọ́jẹ́ lówó ni ó wá sọ fún wa pé lóògùn ni ó wọ́n fẹ́ lọ sọ mí ní omi tí mo ń sọ́ọ̀kì àwọn agbè mi ń fẹ́ stáàkì tẹ́ ẹ bá ń lọ sọ́nà alábà ẹ̀rọ gbà sọ́jà ẹ̀ báyìí ibẹ̀ náà ń gbé mi lọ ṣé mo ti wọnú mọ́tò báyìí wọ́n fẹ́ gbé mi mọ́tò yóò start mi sọ́jà yẹn wá pè mí sí kọ̀rọ̀ ó ní wọ́n ní mo lóògùn láwọn wàrà mi àwọn ológun ó ní kí n sọ pé kí mọ́tò ṣiṣẹ́ mo kàn sọ pé kí mọ́tò ìgbà yẹn mo ń jẹ gbèsè ní òkò tá tẹ́ ẹ bá fẹ́ wá gbé mi ti mọ̀ yìí ti sálé kẹ́ tó dé yìí ti nímọ̀ lára so bí sọ́jà yẹn ti bá ti wọnú mọ́tò yẹn tí mọ́tò start ó ní kí n jọ ń jẹ́ mọ́tò start ó lóun ló ní mọ́tò ó lóun lè rógun lára mi ó ní òun promise mi tí mọ́tò bá ti start òun ó fi mí lẹ̀ ṣe é bí mọ́tò start báyìí balance yẹn ọ̀fà bíríìjì kan wà bẹ́tọ̀ báyìí wo tẹ́ bá ti kún fẹ́ start tẹ́ ń lọ bí ẹni pé ẹ̀ ń lọ sí ọ̀nà alábà ẹ̀ ń lọ sí ọ̀nà so ibẹ̀ àárín méjì bẹ̀ lọ́wọ́ ṣé máa tó ṣe ọkàn gbé mi bẹ̀ àgọ́ ọlọ́pàá kan wà tó opposite wọn ibẹ̀ lọ́rọ̀ ó ní aráyé mo máa yí wọ̀ bí àgbéwò lọ gba wa mọ́ bóyá bẹ́ẹ̀ náà bá ti fi ṣọ́ọ̀kì pa mí ní ìwà ẹ̀kọ́ sí bí wọ́n lè wá mi sí mọ́lé ọmọ sọnù ìyá ọ̀gbọ̀n ni mí mo tún rántí kan èmi ìyàwó mi ń sá because mo ti wá marry mo ti wá sẹ́kọ̀ọ́ mo ti marry ìgbà mo marry lẹ́kọ̀ọ́ yẹn ogun yẹn náà tún pọ̀ sí àwa fẹ́ sá òru la máa ń rìn torí àwọn ibi mo gbé lẹ́kọ̀ọ́ tó náà 7 sí 8 so òru la máa ń rìn kí wọ́n gbèsè ń bá mi a fẹ́ sá lọ Togo because a ti ń bọ́ fìrìfìrì kò fẹ́ má nà mí àná mi wá ní mo sá lọ tán bá má wọn àwọn ọ̀bọ̀ so mo tán bá mẹ́mi pẹ̀lú ohun tó wà ní gbèsè dẹ́pọ̀ gbogbo wọn mo ti lọ fún gbèsè wọn mo ti lọ san gbèsè wọn padà mo ti lọ fún wọn mo ti bless gbogbo wọn. ká tó tẹ̀síwájú bàbá ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ káwọn èèyàn bíi 500 kan tiẹ̀ kọ́kọ́ ṣọ́nà lọ́wọ́ yín náà ká kọ́ fìyẹn mu. nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí lélẹ̀ lórí WhatsApp 070 84
74 20 61. lẹ́ẹ̀kan sí 070 84 74 20 61. ẹ pè mí sórí WhatsApp. wọ́n lè gbàdúrà láti. bẹ́ẹ̀ ni màá sọ́nà fún lórí fóònù. but àwọn tó bá fẹ́ wá rí yín ńkọ́. àwọn tó bá fẹ́ bá rí mi níbi pé tá a bá ti ń bọ̀ ẹja wọ mọ́tò di Ṣàngó Ìbàdàn. ṣùgbọ́n èyí tẹ́ wà nílùú lókè òkun òkìkí mi ti kàn lókè òkun káàkiri gbogbo àgbáyé. èyí tẹ́ wà ní diaspora ní láti yọra yín lẹ́nu. ẹlòmíì kò níwèé ẹlòmíì kò sí mọ́ọ̀chì lọ́rẹ̀ tí ó fi ra tíkẹ́ẹ̀tì ẹ má yọra yín lẹ́nu o. ṣùgbọ́n èyí tẹ́ bá wà Nàìjíríà màá prefer kárìíra wa. so ọjọ́ Tuesday ni mo máa ń ráwọn èèyàn láago 9 láàárọ̀ gbogbo ọjọ́ Tuesday gbogbo every Tuesday ni mo máa ń wà ń kalẹ̀ láti ráwọn èèyàn but láti ìdí láago 9 because èrò máa ń pọ̀ ni mo máa ń rí gbogbo àwọn tó wà ní Naija. so tá a bá ti ń bọ̀ ẹja wọ mọ́tò dé Ṣàngó tá a bá dé Ṣàngó ẹja wọ mọ́tò Àwọ̀tán láti Ṣàngó Àwọ̀tán tá a bá ti dá Àwọ̀tán ẹ̀kànjà gbọ́kàdà pé à ń lọ sí Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Adéọ̀sùn Zone 2 Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Adéọ̀sùn Zone 2 tẹ́ bá ti sọ pé Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Adéọ̀sùn Zone 2 gbogbo èèyàn ọmọ bíi ẹ̀ẹ́dẹ̀ bá àánú pàdé ẹ̀ẹ́dẹ̀ tí ń ṣe lórúkọ Jésù. ẹ kọ nọ́mbà yẹn lẹ̀ bàbá báwo lẹ ṣe wá wọ ìtẹ̀ ń ṣe ẹ já mu díẹ̀ o torí mo fẹ́ káwọn èèyàn tún gbádùn yín lẹ́yìn tá a bá parí. ẹ ṣe olóòtú ṣe rí ìgbà tí mo bẹ̀rẹ̀ ilé mo bẹ̀rẹ̀ rẹ̀ nínú gbèsè ni because mo ti kórìíra sí Olúwa fún èrí tí mo kọ́ ti ní níbẹ̀rẹ̀ so tí n bá wọnú gbèsè mi ní ṣe ilé tí mo ń ṣe bọ́tẹ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ ilé mo ti lọ́dọ̀ wòlíì tó wọ 50 prophet 49 ni mo dé 50 mo tó bá tì mí pàdé. 49. bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run yìí pẹ̀lú pé agbára bà lé mi ẹ̀mí bà lé mi ṣe mọ̀ pé wọn ò tún jẹ́ ọyọ wọ́n sá wà lọlé ẹ̀yìn kan bá ní kí n tún yá lọ bìkan tàbá lọ lé wòlíì yẹn ṣẹlẹ̀ wá ni ó kàn rán mi pé kí n lọ fẹ́ràn àbọ̀sìn tọrẹ nílùú wa bí mo ṣe fi tọrẹ báyìí ìbílẹ̀ kò ṣe sínú bẹ́ẹ̀ ni oṣù yẹn ni nígbà tí èpò oṣù mẹ́fà mo ti kọ́ lé àkọ́kọ́ and then mo ti kọ́ lé àkọ́kọ́ àtìgbà yẹn mo ti wá ní ìrírí ìyanu ìgbéga ìtúsílẹ̀ Ọlọ́run wá bá mi sọ pé òun ò ní jẹun gbèsè kankan yọ mí lẹ́nu tí mo fi dìde láyé ṣé ẹ mọ̀ pé nígbà mo dìde tán mo wá máa ń rántí tí n bá ti rántí màá lọ tí màá lè lo Èkó màá sá lọ káàkiri nítorí ọmọ san gbèsè wọn màá tún bí ẹ̀sìn wọn Èkó tí mo lọ rí sẹ́lẹ̀ ní láṣìá bá a ṣe ń débẹ̀ báyìí ìyá yẹn ní ta lè lé kí ló tó ọkọ ọlọ́pàá rẹ̀ ọ̀dà mọ̀mọ́ after 24 years mo ní èmi ni Rúbẹ̀ oníta ní Rúbẹ̀ mo ní Olúbísí oníta ní Rúbẹ̀ mo lé mi ni mo jẹ gbèsè jó ní tí mo jẹ lówó ìyá yẹn ti wọ 80 kìíní kan bàbá ti wọ 90 and then bọ́lá ń ṣe wá bẹ̀rẹ̀ nìyẹn ìyá yẹn wá ní kí ni mo wá ó ní mo jẹ mí lórí àti ìjọ yìí ṣé mo tún pè ọ́ àmọ́ ní mọ̀mọ́ àwọn tẹ́ ẹ rán ní pàǹtí nítorí mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti wà ń bí o tó sọ pàǹtí nítorí mi àǹtí mi wà ń bẹ̀ àwọn tí mo ń gbé lọ́dọ̀ wọn tó gbà mí ọ̀dọ̀ tọkọ-tìyàwó mo wá ní mo wá san gbèsè tí mo jẹ ni wọ́n ṣe mo rántí mo lè mi ò rántí mo sá fún mọ́mọ́ $1 million gbogbo ẹ̀yin tí ogun gbèsè ń jà ogun ọ̀tàn láyé yín lórúkọ Jésù gbogbo ẹ̀yin tó ń fẹ́ mi gbèsè léka ogun ọ̀tàn láyé lórúkọ Jésù bí mo ṣe wá bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nù mo gbàgbọ́ mo ní pọ́lísì mi dẹ̀rẹ́ mi ò kánjú ṣùgbọ́n mo ti ní ìṣòro tẹ́ ẹ ní rí ẹlòmíì náà ẹ̀yin tẹ́ ń wo ètò kò tí ò tó tèmi o èrírí ìṣòro mi ò tán tí n bá gbọ́ pé èèyàn níṣòro but tẹ́ ẹ bá pè ẹ nígbàgbọ́ náà ẹni tó dá ọ̀run àtayé tá a bá ti gbọ́ lọ́n gbọ́ ni ẹ tó gba wòlíì gbọ́ bàbá yẹn ní kí n lọ fi nǹkan yẹn tọrẹ mo fi tọrẹ ǹgbọ́n ọkọ̀ sọ fún mi ní mi ò ṣe létà mo padà wà mo ní mo fẹ́ ṣe ǹgbọ́n ògùn yẹn lé mi débi wọ́n dẹ̀ sí ń ṣiṣẹ́ Olúwa wọn ọ̀jẹ̀dẹ̀ jọyọ wọn ò jẹ́ kí ògo mi ó farahàn and then ìyàwó mi farada púpọ̀ but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi ẹ̀ náà lásìjọ wa ṣùgbọ́n fàtó wà ń bẹ̀ ni pé ẹ̀rí yín ńlá yọ tẹnu. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí bàbá. nọ́mbà tẹ́lẹ̀ pè mí ní sí ni 070 84 74 20 61 orí WhatsApp ní ẹ pè mí sí 070 84 74 20 61. ẹ kọ́kọ́ gbọ́ Ọlọ́run gbọ́ kẹ́ ẹ tó gba wòlíì gbọ́. ẹ tún kó ojú lọ́nà àkànṣe ètò míì tá a máa gbádùn láti ọwọ́ bàbá Prophet Reuben Àìkọrẹ ẹ ṣé ẹ kú ìgbádùn ètò yìí. àwọn táwọn ojú Olúwa fún nǹkan kan láti gbà tipẹ́tipẹ́ owó ló ń fẹ́ ọmọ ló ń fẹ́ àlàáfíà ló ń fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́
jábọ́ májàmú kiri mọ́ ohun tó nílò rèé àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àyíkọ́rẹ́ olú ìjọ mímọ́ Sẹ̀lẹ̀ Gospel àṣeyànjú àdúrà rẹ̀ ti gbà. àmín lórúkọ Jésù. àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àyíkọ́rẹ́ Sẹ̀lẹ̀ Gospel òkè ìràpadà parish. àkókò díẹ̀ bí ìmọ̀nà wà tó ń tán ìṣòro ayé onípojúpo. àkókò díẹ̀ tí yóò tó ẹ láti kúrò nísàlẹ̀ bọ́ sí òkè. àkókò díẹ̀ tó tó láti tún ayé rẹ ṣe gba ẹ̀tọ́ rẹ fún ẹ níbi tó há sí. àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àyíkọ́rẹ́. àwọn tó ní ẹ̀rí ayọ̀ testimonies kò ní orí méjì. àṣẹ ìpè ló fọ̀n agbára sínú ayé wọn tó fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńlá. àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àyíkọ́rẹ́. olú ìjọ mímọ́ kò ní ṣe tiẹ̀ náà tì lórúkọ Jésù. àmín. àdúrà rẹ̀ ti gbà ó.